Babátúndé máa gbọ́ o, Jacobs máa gbọ́. Àádọ́ta ọdún lókè pẹ̀ ó gùdù lára rẹ̀. Babátúndé máa gbọ́ o, Jacobs máa gbọ́. Babátúndé máa gbọ́ o, Jacobs máa gbọ́. Àádọ́ta ọdún lókè pẹ̀ ó gùdù lára rẹ̀. Babátúndé máa gbọ́ o, Jacobs máa gbọ́. Babátúndé máa gbọ́ o, Jacobs máa gbọ́. Àádọ́ta ọdún lókè pẹ̀ ó gùdù lára rẹ̀. Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Babátúndé wà láyé, ó tún wà láyé. Babátúndé wà láyé, ó tún wà láyé. Ikú ó pàyàwó rẹ̀ àtàwọn ọmọ. Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Babátúndé wà láyé, ó tún wà láyé. Babátúndé wà láyé, ó tún wà láyé. Ikú ó pàyàwó rẹ̀ àtàwọn ọmọ. Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Babátúndé Jacobs Ayọ̀dèjì. Babátúndé Jacobs Ayọ̀dèjì. Ìkànnì kó ẹ̀dá tí gbogbo ayé ń fẹ́. Afúnimáwo bẹ́ẹ̀ táyé ń sọ. Olúbẹ̀k Media mọ rírì rẹ̀. Babátúndé Jacobs Ayọ̀dèjì. Babátúndé Jacobs Ayọ̀dèjì. Ìkànnì kó ẹ̀dá tí gbogbo ayé ń fẹ́. Afúnimáwo bẹ́ẹ̀ táyé ń sọ. Olúbẹ̀k Media mọ rírì rẹ̀. Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Babátúndé wà láyé, ó tún wà láyé. Babátúndé wà láyé, ó tún wà láyé. Ikú ó pàyàwó rẹ̀ àtàwọn ọmọ. Kí la tún fẹ́ tọ́lọ́run ò ṣe? Kúkúndùkú abẹ́wẹ́ gẹ̀rúgẹ̀rú. Balógun gbèdégbèdé MC Olúbẹ̀k mo tún dé láti wá akọrin ọjọ́ ìbí sínú àwo nítorí akọni ọmọ Babátúndé Ayọ̀dèjì Jacobs tó gba 50 ọdún lókè èèpẹ̀. Fẹ́ni tí kò tí ì mọ̀ kó wá gbọ́, a bí Babátúndé Jacobs Ayọ̀dèjì lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 1972 sínú ìdílé Òjó. Bó tilẹ̀ jẹ́ wípé ká má bàa fi jọba, ó ní orúkọ bàbá òun Jacobs lòun ó máa jẹ́. Babátúndé Jacobs Ayọ̀dèjì ó bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní Ọ̀yẹ́ Èkìtì, ṣùgbọ́n ó parí rẹ̀ sí School B ní Ìkòròdú, ìyẹn nílùú Èkó. Ó tẹ̀síwájú lọ sílé ìwé girama ní United High School Ìkòròdú bákan náà. Gbàrà tó ṣetán ní United High School Ìkòròdú, pólì Ọ̀fà ló gbà lọ láti má fàkókò ṣòfò nínú ẹ̀kọ́ rárá. Lẹ́yìn èyí ló tẹkọ̀ létí lọ sí Lagos State University for his degree program. Babátúndé Jacobs Ayọ̀dèjì wọ́n lọ́rọ̀ tó dáni lójú kì í kọ́ni létè. Wọ́n ní ọmọ tí yóò já sàmú kékeré nírú wọn ti sẹnu sámúsámú. Ṣó o lè rántí ìgbà tó o máa ń fi abẹ́ ẹ̀yìn bíléèdì gẹrun fún àwọn ọ̀rẹ́ rẹ ní bẹ́tàbẹ́tà láìfò? Nígbà yẹn gangan ni struggle for life bẹ̀rẹ̀. Tí mo bá parọ́ mo ní kó o já mi. Babátúndé Jacobs Ayọ̀dèjì ó ti ṣe fálára, ó ti ṣe fàjèrò, ó ti ṣe fọwọ́rẹ̀gún àga. Ipa rẹ nínú ìjọ Elédùmarè kì í ṣe kèrémí rárá. Tonílétàlejò ló ti tara rẹ dìde. Indeed, you are a gifted giver. Babátúndé Jacobs Ayọ̀dèjì o, ọkọ Sarah o, ọkọ Tèmítọ́pẹ́ o. Ìkànnì kò ní ọ́, akọ nínú àwọn bàtà, akọ omele tí ń fojoojúmọ́ akín lásán melemele. Mo ní wọn kì ọ́ délé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ẹlẹ́kọ̀ọ́lé ò bá láyà aṣọ, ọmọ aṣọ yẹ́sọ̀ọ́rú, ọmọ olóbì kan ọ̀wọ́ ti rí wọ́, ọmọ olóbì kan ọ̀wọ̀wọ̀ ti rí wọ̀, ọmọ olóbì kan àjẹfọ́ ra ń dí alọ́mú nílé bàbá tó bí ọlọ́mọ.
Babátúndé Jacobs Ayọ̀dèjì ẹni tóbìnrin kò lọ́nà tó káwọ́ lérí ó ní bẹ́ẹ̀ yóò bá jọkọ ẹni àsìjà àlẹ́ ẹni mo ní okú ọjọ́ bí 50 ọdún lókè èèpẹ̀. Babátúndé Jacobs Ayọ̀dèjì MC Olúbẹ̀k ló ń kí ọ gbogbo wa ní Olúbẹ̀k Media lámọ rírì rẹ gbogbo òdílé Fátóyè ló ń kí ọ kú ọdún àṣeyí sàmọ́dún àsàmọ́dún sẹ́ẹ̀mí lókè èèpẹ̀. Behind every successful man there must be a woman. Ó yá jẹ́ máa bọ́ dúpẹ́ lọ́wọ́ àyà olóríire abiyamọ tó yàtọ̀ sábíagbá Tèmítọ́pẹ́ Jacobs, beautiful, gorgeous and the brain behind the smile of Jacobs. We say thank you ma. Ó yá jẹ́ máa ṣàdúrà fún ọ ní kíkan ó ní mòsì láyé ó ní tọrọ jẹ ọlá rẹ ò ní wọmi ògo rẹ ò ní dìtàn ó ti lówó rí ò lówó má kò ní jẹ́ tiẹ̀ ò ní bá wọn rìn ní bèbè ẹ̀wọ̀n gbogbo òjò Elédùmarè ń dúpẹ́ o. Happy birthday to you Babátúndé Jacobs Ayọ̀dèjì. Babátúndé máa gbọ́ o Jacobs máa gbọ́ Babátúndé máa gbọ́ o Jacobs máa gbọ́ 50 ọdún lókè pẹ̀.